Enti ẹni kí wá wí láàyè yìí lọ́dún yìí. Òun náà ni lórí àwọn èso ìdùnnú tí Olúwa fún yín. Olúwa ò ní sọ wọ́n di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ o. Àmín. Àmọ́ bá mi ẹ dákun. Tálẹ́nì yìí. قوم عزيز جاءهم لكنهم Kí yẹn dákun. يصلون به عن والدين ومولدين. Báàmì Àgbà Lojatuntun. Ọlọ́run júwe àwọn kan nínú Al-Qur'an fún wa. Àwọn yìí ò ní máa fẹ́ kẹ́ jọ kẹ́ tún bá mi mójútó nú ayé àwọn ọmọ ìyá mi. Ògo wọn tó ti ń tàn yìí bó ni ó ti máa lọ lórí ọmọ tiwọn náà. Ẹ gbàgbé ẹ jẹ́ abára wa sòdodo ọ̀rọ̀. Mo jẹ́ wìláyà kò ní kọ́ mọ̀ mí yàn. Afa kí mo wí. Mo jẹ́ wìláyà kò ní kọ́ mọ̀ mí yàn. Wòlíì òran kọ́ mọ̀ yẹn sórí ire tó bá dàrú mọ́ ọ lọ́wọ́. Afa yẹ ẹjọ́ ẹjẹ́ ní bàbá Lojatuntun ẹjọ́. Bàbá Àgbà Lojatuntun. Mo jẹ́ wòlíì kò ní kọ́ mọ̀ mí yàn. Bàbá bàyẹ. Tí ó bá dàrú mọ́ ẹ lọ́wọ́ màá fún ẹ láyà nínú Al-Qur'an. Níbi tí Olúwa ti ń bá Ànábì wa Muhammad sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم. Bàbá Àgbà Lojatuntun. بسم الله الرحمن Ẹ الرحيم. dákun ọ̀rọ̀ yín orí yín ló fẹ́ dálé lórí mo fi ní kẹ́ wáyà yín. Dọ̀gábà. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة Gbogbo لوط. tí wọ́n máa ń fún ọmọ aláyé tó máa fi ń jẹyàn láti fún ọmọ. Àmọ́ nìkan ló léwu jù. Tí màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi mójútó Bàbá Àgbà Lojatuntun. Ọ̀nà kan tó lágbára jù yẹn ó lè wó gbogbo iṣẹ́ téèyàn ti ń bá bọ̀ láti ìpìlẹ̀ ayé ẹ̀. Dábì lóhùn. ضرب الله مثلا للذين كفروا. Bàbá Àgbà Lojatuntun ẹ ti fún wọn ní education which is western education. Ẹ ti fún wọn ní títí kéwú wọ́n mọ kéwú. Ẹ tún kọ́ wọn bó ti ń lo ayé wọ́n ti dúore. Ọ̀nà kan tó kù tó lè wó gbogbo ẹni tó bá tóbi láyé ọ̀nà kan náà ni. Ọ̀nà tẹ́yìn ò ti wó yẹn ẹ mẹ́tẹ́ káwọn náà wó ń bẹ̀. ضرب الله مثلا للذين كفروا. Ọ̀nà wo ni Bàbá Àgbà Lojatuntun ẹ má jẹ́ kí wọ́n yàn fún wọn yìí kẹ́ bá wọn yàn. Ẹ tóbi tó tọ̀ àmọ́ tẹ́ bá da àtọ̀ síbi tí ò da kò ní bí tó da. Ẹ jẹ́ wòlíì tó tọ̀ ẹ mú kọ́lọ́ tí ń jẹ́ àmọ́ ká ẹ bá sí ìyàwó yàn kò ní bímọ rẹ fún yín. Ẹ bá wọn yàn ní ẹ má jẹ́ yàn fúnra wọn bàbá bàyẹ̀ òun náà lẹ́yìn náà ń gbọ́ òun ni. Màmá tèmi bàbá wọn ló yàn fún wọn náà fi bí wù mí. Iṣẹ́ mi ò tó bẹ́ẹ̀ kí n mo mọ̀ ọlá àwọn tó bí wa là ń jẹ. Orí rẹ burú wọn náà fún àwọn tó bí ọ kí ọ oníṣòwò tí tó kí ọ tí tó kí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ó dìgbà tán bá rí ọmọ tiẹ̀ náà tó jẹ́ èèyàn kan tó kí ọ. Bàbá Àgbà Lojatuntun ẹ jọ ẹ bá yàn fún wọn ni ẹ má jẹ́ yàn torí wọn àmọ́ bí wọ́n ti yàn. Ìjọ tí wọ́n yàn fáwa náà àgbẹ̀ ewu kí ni bàbá kéwòn fẹ́ ṣe fún wa yìí. Ìjọ tá a fẹ́ délé tán látó mọ̀ pé àṣekẹ́ yàn fún ni ó dájú kí ẹ lọ yàn fúnra ẹni lọ ká ní pé a lọ yàn fúnra wa ni a ti lè jáde tipẹ́. Obìn ẹ jẹ́ kí wọ́n gbin irúgbìn síbi tó dáa kó lè bá wù tó dáa fún wọn bẹ́yìn náà ti gbìn síbi tó dáa tó lè wù tí ó dáa lónìí. Bàbá Àgbà Lojatuntun àtàmọ́tìláì ìlífàjírí torí àsìkò àti sọ pé àtàmọ́tìláì ìlífàjírí bó ti ń dára yìí má jẹ́ kó bàjẹ́. àtàmọ́tìláì ìlífàjírí. bó ti ń dára yìí má jẹ́ kó bàjẹ́. àtàmọ́tìláì ìlífàjírí. orí èrè ẹ kó má pín lórí yóò. àtàmọ́tìláì ìlífàjírí. àtàmọ́tìláì ìlífàjírí. àtàmọ́tìláì بكل جواره بكل لسان بل بكل جواره أقول لكم أهلا وسهلا وباندوما
àdúrà gbà á kí àwọn náà. Bikulli lisani. Àti bàbá wa ìmáàmù l'Abuja bàbá wa òfò sọ́mà. Àti bàbá wa pé a máa wọlé. Bikulli jawari. Ìmáàmù dáadáa ìmáàmù òwe. Bàbá wa òfò sọ́mà nípa padà sí wú. Bando. Olùlàkọ́ aláwàsálà òfò sọ́mà. Olùlàkọ́ aláwàsálà òfò sọ́mà. Bikulli lisani. Àti bàbá wa òfò sọ́mà. Bikulli Bàbá wa ìmáàmù l'Abuja. Bikulli lisani. Àmì kí bàbá wa. Oríjìnà mambo ìmáàmù l'Abuja. Bikulli lisani. Oríjìnà ọmọ Ìlọrin tí ò lójú ti wà l'Abuja. Àti bàbá wa ọ̀gbọ́n tó mọ̀ pé ẹ máa wọlé ẹ máa wọlé. Àti bàbá wa àdúrà gbà. Bikulli lisani. Bali bikulli jawari. Olako. Aláwàsálà ubandoma akulu lakọ. Aláwàsálà ubandoma. Bikulli lisani. Àmì bàbá wa ọba lọrin, àmì kí bàbá wa àgbà, bàbá wa àdúrà gbà. Bikulli lisani. Ọlọ́run wọlé àdúrà tí ń dọ́gba, ọlọ́run mẹ́ta gbàdúrà tiwa náà. Bikulli lisani. Bàbá wa ìmáàmù l'Abuja, ìmáàmù rere. Bikulli lisani. Ẹ máa wọlé, ẹ máa rọra. Bikulli jawari. Bàbá wa àgbà lọ́jà tuntun, wọ́n ní ẹ máa kí pé ẹ máa wọlé, ẹ máa rọra. Aláwàsálà òbándómà o. Aláwàsálà òbándómà alábí kúlì